Rajim bismillahirrahmanirrahim. Adúpẹ́ fún Ọlọ́run Ọba. A ṣe ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Al-Muslim mirhatul muslim. Ni Ànábì sallallahu wí. Dígí ni wá sí ara wa. Ibòmí a ní ọmọ ìyá, òun náà ni wá sí ara wa. Tó jẹ́ kí bí blọ́ọ̀kù lè ní àṣírí tí ìkan di ìkan mú. Tí nǹkan bá dẹ̀ ṣe nǹkan ní àárín wa. Kódà kó má jẹ́ àárín wa kó jẹ́ bòmí tí Islam dúró ti sí náà ní wípé ó dúró sórí òdodo, ó dúró sórí déédé. Ìdí nìyí nígbà tí a gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Iléyá tó yẹ kó jẹ́ ọjọ́ ìdùnnú tí mọ̀lẹ́bí àwọn ọmọ ìyá wa tí wọ́n fẹ́ pa ẹran tí a gbọ́ gbogbo tó ṣẹlẹ̀. Kódà kò sẹ́ni tí ó wo fídíò tàbí tí ó gbọ́rọ̀ yẹn tí ò ti ní mọ bí tí ọ̀rọ̀ wó sí. Ilé iṣẹ́ ológun àwọn tán ń dáàbò bò wá lórílẹ̀‐èdè yìí tí Federation of Al-Sunnah àti gbogbo mùsùlùmí ta respect wọn táwọn èèyàn wà ń bẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ pé fine officer lélẹ́yìí wọ́n rúlu wa ní àwọn àsìkò tó jẹ́ pé a ní development tó pọ̀ àwọn kan tán ṣe ló pọ̀ but kò sí bó ṣe rí àwọn kàndá máa ń wà nínú ìrẹsì so àwọn pé àwọn èèyàn náà lọ́mọ ní ọlọ́pàá wọn lọ́mọ ní di adájọ́ gbogbo nǹkan ló ní di due process tí wàhálà bá ṣẹlẹ̀ ó ní bí ó ṣe gbà so akáwọn ìmáàmù ìlú akí àwọn kábíyèsí wa náà Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa àti àwọn ọ̀tọ̀kùlú tí wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí nígbà tí Federation of Al-Sunnah ti gbọ́ òun náà ni a ti ń ṣe àwọn iṣẹ́ abẹ́nú pẹ̀lú àwọn lawyers àti àwọn míì tí wọ́n ló kọ ní ìlú a dẹ̀ ti gbọ́ pé àwọn ọlọ́pàá náà wọ́n ti dá sí akíyín fún sùúrù yín lọ́ba ní san yín lẹ́san rẹ̀ tí yóò tí tó tánú sàsílá tó jẹ́ pé ó ń kírun wọ́n sì gbé ìfun ràkúnmí wọ́n sì gbé lórí níforí kalẹ̀ sallallahu alaihi wasallam kí náà ní pariwo ó mọ̀ yìí pé kò yé wọn ni Ọlọ́run kó bá ní fi ọ̀nà mọ́ gbogbo wọn gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tí a jọ ní ojúṣe kúkúrú pé kéèyàn mọ́ rí sánmọ̀ kò sẹ́ni tí ó mọ̀ kí wọ́n máa pẹ́ràn jọ léyà kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀ pé kíbla ni wọ́n máa kọ ojú sí ṣùgbọ́n ó ti kan ara wọn pẹ̀lú nǹkan tí a rí yẹn adúpẹ́pẹ́ wà lálàáfíà torí ìtànsọ ìkọlà bá máa sọ tó bá mẹ́mìí kan lọ ni ìlú Ìṣẹ́yìn ò ní dàrú Ọ̀yọ́ State ò ní dàrú ilé ẹnìkan wọ̀ náà ò ní dàrú àwọn Sheikh wa Tajudeen Ali-Adabi àti gbogbo àwọn jàmáà Al-Sunnah Federation of Al-Sunnah ilẹ̀ Nàìjíríà òun náà ni wọ́n ní kí àwa kí yín ká ṣe yín pẹ̀lẹ́ kẹmọ́ rò kí bóyá adákẹ́ agbọ́ àwa náà sọ pé kí a rí pé àwa pé à ń ṣe àwọn iṣẹ́ abẹ́nú kálàáfíà lè ṣe kí ni o kó lè jọba Ọlọ́run dákun kí ó ṣàánú wa ẹ bá ní kí àwọn ẹlẹ́yà náà torí ó ta wá lára ó kódà àwọn ẹlẹ́yà tó tún ta lára náà nínú ilé àwọn sisters àwọn fọ́mùà àwọn oríṣiríṣi kò tẹ́ni tí ó wo àwọn fọ́nrán yẹn àtàwọn tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ nìyàn tí ò ní ta lára àmọ́ kó má bàa di wàhálà torí tí ó ṣẹlẹ̀ ní pé tó bá lọ jẹ́ pé bòmíì ni ló ṣẹlẹ̀ sí tí ò ṣe mùsùlùmí tó yẹ pé mùsùlùmí ló lọ ṣe irú nǹkan báyìí kọ́ láti máa sọ torí kò yẹ kí àwọn èèyàn dákẹ́ ṣùgbọ́n a gbọ́ wípé àwọn Kánù Ìṣẹ́yìn wọ́n ti sanction church yẹn so a kí wọn fún ìgbésẹ̀ yẹn náà ṣùgbọ́n kò tí ì tó àfi kí wọ́n pọ̀ṣù ẹ̀ dé òpin torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹni èèyàn bá ní ẹ̀jẹ̀ lára ẹ̀ láàrin àgbà kan tó lọ́n bá mẹ́mí ẹ̀ sọ́dọ̀ nǹkan apààyàn ni o so à ń happy sí gbogbo mùsùlùmí kí wọ́n máa ṣe kónọ́ọ̀tù ká máa ṣàdúà ká máa bẹ̀ lọ́hùn kí gbogbo ẹ tó bá ń dá sọ̀rọ̀ yìí kó máa fi òtítọ́ dá sí i kó má lò kó òun wà ní position kan nítawọn bàbá wa ní ká wí nìyẹn o òun wà láàyè kan òun ní influence kan òun fẹ́ dojú ọ̀rọ̀ irú ọlọ́mọdé ọ̀rọ̀ wọ́ dàrú o àkí àwọn stars wa àkí àwọn àmírù MSS ti Ìṣẹ́yìn so máa sọ fún àwọn bàbá wa Gbẹ̀dẹ̀ kí wọ́n bá wa sọ ọ̀rọ̀ kékeré lẹ́yìn tẹ́yìn bá sọ àwọn àlàyé tí yín ta gbọ́rọ̀ díẹ̀ lẹ́nu yín ibi tọ́rọ̀ dé dúró àti àwọn ẹlẹ́à àkí àwọn màmá wa ẹlẹ́à wàlékún sọ́ntúlá àwọn nìyí Allahu Akbar.
ṣé neighbor yín làwọn yẹn ìyàwó yín ẹlẹ́yà kejì àwọn náà lóyún. Bismillah, Father Sheikh. Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallim tasliman kathira. Wa ba'd. Adúpẹ́ fún Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala. Abẹ́ Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀. Ìjókòó tí a jó láàárọ̀ yìí Ọlọ́run ṣe ní okùnfà dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Àlékún dáadáa Ọlọ́run ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Abẹ́ Ọlọ́run fún bàbá wa Fadilatul Amir limunazamati ahli sunna wal jama'a ala wa huwa al-Sheikh al-Fadil Tajuddin bin Abdul Karim Hasbiyallah. Bàbá wa àgbà ní Agbeni, àwọn bàbá wa ìlú mọ̀káàní tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ sí ẹntà fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, tí wọ́n jẹ́ olórí tilé toko fún gbogbo Federation of Ahli Sunnah gbogbo Nàìjíríà àti ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò. Bàbá wa àgbà Sheikh Tajuddin Hasbiyallah Al-Adabi babalágbé ní kọ́lọ́njẹ́ kẹ́mi wọ́n kún fún wa. Àwọn ni wọ́n gbé ikọ̀ yìí dìde ní abẹ́ àkóso Munazamati Ahli Sunnah wal Jama'a ní Nàìjíríà. Ọlọ́run bá lè kí ọlá kó jẹ́ kárí wọn pẹ́. Èyí tí wọ́n ní ká wá sọ òun náà ni pé alákọ̀ọ́kọ́ àfáà wa tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí Ustaz wa Sulaiman Abdulaziz, Ọlọ́run bá wa mú yín dúró. Gbogbo eléyìí challenges ló máa ń jẹ́, yóò sì tún máa jẹ́ khibro àbí ibro fún ẹnì kọ̀ọ̀kan tí a wá ajẹ́ mùsùlùmí náà. Gẹ́bí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ pé wa ta'awanu ala al-birri wa taqwa wala ta'awanu ala al-ithmi wal udwan. Ọlọ́run bá alékẹ́ ọlá ọba tọ́lá rẹ̀ ga jùlọ nínú Suratu Ali Imran. Allah subhanahu wa ta'ala tó sọ pé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ànábì wa sallallahu alayhi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ afáwa Imam Tirmidhi, Ànábì sallallahu alayhi wa sallam ó sọ wípé al-muslim akhul muslim yashuddu ba'duhum ba'dan wal muslim amruhu kalbunyan yashuddu ba'duhum ba'dan aw kama qala alayhi salatu wassalam. Ọlọ́run bá lè kí ọlá ó jẹ́ àmọ̀ wípé gbogbo àwa mùsùlùmí ọ̀kan ni wá, ká sì fọwọ́sowọ́ lórí dáadáa, ká má fọwọ́sowọ́ lórí ìbàjẹ́. Àṣẹ t'Ọlọ́run pa wá yìí ló ṣokùnfà dídìde gbogbo mùsùlùmí káàkiri. Ṣáájú jókòó tòní làwọn èèyàn ti ń gbọ́, bó tiẹ̀ jẹ́ wípé kó tó dé tí gbọ́ wa ó lè ti díẹ̀. Rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn èèyàn náà sọ, kí information yìí ó tó kárí ó tètè dé tí gbọ́ àwọn èèyàn. A sì rí pé dáadáa náà lọ́lọ́run bá lè kí ọlá fi ṣe. Ó tó bá yẹ pé bó ṣe ń ṣẹlẹ̀ ń gbígbóná lọ́wọ́lọ́wọ́ ó làwọn èèyàn bá gbọ́ ìlú Ìṣẹ́yìn bá ṣe wà ìkọlà àbáwà o. A sì bá ìjọba orílẹ̀-èdè wa náà dúpẹ́ tí ó jẹ́ wípé wọ́n máa fi ìlú Ìṣẹ́yìn kán máa ka ìròyìn ojoojúmọ́ pé iye ẹ̀mí báyìí ló tún lọ lónìí, iye ẹ̀mí báyìí ló tún lọ lónìí. Mo rò pé sábàbí yẹn náà lọ́lọ́run bá lékè ọlá lò tó fi jẹ́ pé irú àsìkò yìí làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣẹ̀ ń gbọ́. Àwa bí Ọlọ́run bá lékè ọlá kó bá mú àfáà wa náà dúró, ó sì bá mú àwọn ẹlẹ́hà náà dúró. Àwa ń fi eléyìí náà tún ṣe ìtanijí fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí wípé ànábì wa kíkẹ́ àtọlọ Ọlọ́run bá ti sọ wípé ọ̀rọ̀ àwa mùsùlùmí ó dàbí ilé ni o, apá kan ló di apá kan mú. Tí ó bá ṣe pé apá kan tó di apá kan mú ni ilé ò bá ti jẹ́ ilé. Ó mì wípé ayé ò ṣe é dágbé, àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣọ̀kan. Àwọn àfáà wa sọ fún wa wípé al-ittihadu quwwa, ìṣọ̀kan agbára ni. Wíwá wa lọ́tún, wíwá wa lósì, káwọn nàkọ́mí ò wá, àwọn MSS wá, ó ń kálukú wọ́n rí wa pẹ̀lú Alhaji wa Sulaiman
eléyìí náà Daaru Yasir àwọn náà tó wá àtàwọn míì tí wọ́n tó ń bọ̀ àti gbogbo àwọn bàbá wa káàkiri gbogbo Nàìjíríà tí wọ́n ti ń ṣe àwọn ìgbésẹ̀ ńláńlá lábẹ́nú. Àwa ń fi eléyìí rọ ìjọba wa àti gbogbo àwọn ọ̀tọ̀kùnú ìlú nítorí kí ọ̀rọ̀ yìí kó má bàa di ariwo, kó má bàa di wàhálà, òun ló jẹ́ káwọn bàbá ọmọ gbé ìgbésẹ̀ yìí tá a gbé yìí. A fẹ́ ìdájọ́ òdodo, a fẹ́ ìdájọ́ òdodo, torí pé tí àwọn èèyàn wọ́n bá ní ẹ̀tọ́ bí kan tẹ́ ẹ̀ bá fún wọn, fal-insānu ya'khudhu haqqahu. In tó ń dá wàhálà alẹ́ lórílẹ̀-èdè wa ọ̀kan nú ẹ̀ lélẹ́yìí. A sì ń gbọ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì sọ pé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Wallahi, Alaftu bi Rabbil Kaaba, ọ̀rọ̀ ẹ̀sìn ni o. Ọ̀rọ̀ ẹ̀sìn ni o. In tó sì mú wa ṣe sùúrù ojú pé a fẹ́ wo kí ni ìjọba ó ṣe lọ. Àwa kì í ṣe ọ̀dẹ̀. A sì mẹ́ẹ̀tọ́ wa lábẹ́ òfin orílẹ̀-èdè wa. Àwa fi ọ̀wọ̀ fún òfin gẹ́gẹ́ bí t'Ọlọ́run bá ti wá sọ fún wa nínú ìwé òfin wa. A fẹ́ kí ìjọba Ọ̀yọ́ State àti ìjọba Nàìjíríà a béèrè fún ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ àfáà wa Suleiman àtàwọn ẹlẹ́hà àti mọ̀mọ́ àgbàlagbà tí àwọn ọmọ tí wọ́n ti lé àìlẹ́kọ̀ọ́ jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí gbá àgbàlagbà lójú. A fẹ́ ìdájọ́ òdodo lórí eléyìí kó má bàa jẹ́ wípé oníkálukú ọmọ lọ mú ìdájọ́ wá lọ́wọ́ ara rẹ̀. Torí pé tí ọmọnìyàn bá lẹ́tọ̀ọ́ níbì kan tẹ́ ẹ̀ bá gbà fún yóò gbà fúnra rẹ̀. Ká má bàa gba ẹ̀tọ́ wa fúnra wa. Ìdí ni ta fi ń ké sí ìjọba pé ìjọba Ọ̀yọ́ State lábẹ́ aláṣẹ wa olóyè wa Ṣèyí Mákindé pé ẹ̀yin náà a ti mọ̀ pé ọ̀rọ̀ yìí ó súnmọ́ kó ti dé etí gbọ́ yín àti àwọn information tó ti dé etí gbọ́ wa pé ẹ̀yin náà ti ń ṣe ìgbésẹ̀. A fẹ́ kí ìgbésẹ̀ ó yá kánmọ́kánmọ́ lórí ọ̀rọ̀ arákùnrin àti ọmọ rẹ̀. Àwa náà ní ọ̀nà tá a lè gbà àmọ́ àgbà à ń retí ìdájọ́ òdodo. Ọlọ́run bá lè lò yín sábàbí tá a bá rí ìdájọ́ òdodo gbà lórí eléyìí yóò pẹ̀tù sí ọkàn gbogbo àwa mùsùlùmí. Orí gbogbo wa káàkiri àgbáyé àti pera wa a sì ti fẹnu ṣọ̀kan ṣùgbọ́n à ń béèrè fún ìdájọ́ òdodo. Tá a bá ti rí kò sí wàhálà kankan, ó ń kálukú ọmọ lọ ní mẹ̀lọmẹ̀lọ. Àbí Allah subhanahu wa ta'ala ìjọba wa ti Ọ̀yọ́ State, ìjọba ti Nàìjíríà, Ọlọ́run má jẹ́ kó dàrú. Àmín. Àwọn bàbá wa ìmáàmù ti ìlú Ìṣẹ́yìn yìí, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Àmín. Ọba ti ìlú Ìṣẹ́yìn náà, Ọlọ́run bá wa dúró tì wọ́n. Àwọn akitiyan wọn, Ọlọ́run jẹ́ kó yọ. Àmín. Àfáà wa náà ti mọ̀lẹ́bí, Ọlọ́run má dọ̀rọ̀ wọn rú. Ẹlẹ́hà náà àtẹlẹ́hà kejì bá ní ṣàánú wọn. Bá ní fi eléyìí sí òṣùwọ̀n sẹ́yìn lọ́jọ́ tó owó ò ní wúlò, ọmọ ò ní wúlò, àfẹ́bọ́ bá pàdé Ọlọ́run pẹ̀lú ọkàn tó lálàáfíà. Wa akhiru da'wana anil hamdulillahi Rabbil alamin. Àdúrà fún mọ̀lẹ́bí àti ìlú Ìṣẹ́yìn. Bismillahir Rahmanir Rahim wa salatu wa salamu ala Rasulil Karim wa ala alihi wa sahbihi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run ọba àlekíọlá tí ó wò nínú àánú ẹ̀ tó kà wá yẹ tó sì wá ní mùsùlùmí. Àtúnwá jẹ́ mùsùlùmí lásán, Ọlọ́run sì wá ní mùsùlùmí tó dá ojúṣe rẹ̀ mọ̀ sọ́lọ́run. Àṣẹ tọ́lọ́run ọba àlekíọlá tó pa wá nínú Al-Qur'an Karim tó kàwà kọ̀ọ̀kan nínú ẹni tó lè mú àṣẹ náà ṣẹ, ara rú ẹ̀ náà lè ta wá sí ń bí lónìí. Àbí Ọlọ́run ọba àlekíọlá àánú rẹ̀ Ọlọ́run má ká kúrò lórí wa. Ìkẹ́ àti ìgẹ̀ kó máa bá Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ará ilé Ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni bá tẹ̀lé lánàá Ànábì tí ó fi dijọ́ kan. Ìkẹ́ Ọlọ́run àti Ọlọ́run ọba àlekíọlá kọlọmọsá yọ̀ǹda rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá ni Ọlọ́run. Àbí Ọlọ́run ọba àlekíọlá fún gbogbo bàbá wa àgbà ní àdàbí Fadilati Sheikh Tajudeen Tajul Adabi Asbi Allah bàbá alágbé ní ọlọ́mọsá jẹ́kẹ́mi wọn ogun, Ọlọ́run jẹ́ kárẹ́mi wọn lò pẹ́, gígùn ẹ̀mí àtàláfíà ara ọlọ́mọsá bá ní yọ̀ǹda rẹ̀ fún wọn. Àwọn náà ni Amiru Federation of Al-Sunnah of Nigeria, Ọlọ́run jẹ́kẹ́mi bàbá ogun mọ́jàbúrò ṣe wọ́n gbà kọ̀ọ̀kan àtàwọn àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá pátá ọlọ́mọsá bá ní ṣe dáadáa fún wọn ọlá ni Ọlọ́run. Gẹ́bí àwọn àfáà tí ń sọ̀rọ̀ látòní, ibi ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ àlùfáà wa Sulaiman Abdulaziz ibẹ̀ la wà nílùú Ìṣẹ́yìn báyìí. Àbí Ọlọ́run ọba àlekíọlá, Ọlọ́run bá ní ṣe àlékún dáadáa rẹ̀ fún yín o. Èyí tó ṣẹlẹ̀ yìí
ọlọ́run bá ní lò ló kún fà gbéga fún yín wá sí lóore fún yín láyé bí àti lálìkẹ́ ọmọ ọláàánú ọlọ́run bá ní sàlékún dòtí rẹ̀ fún yín bá ní sàlékún dòtí rẹ̀ fún yín bá ní sàlékún dòtí rẹ̀ fún yín ọlọ́run mọ́ sẹ́rù bà yín lè tó ti ṣẹlẹ̀ yìí ọlọ́run bá ní fi bí gbogbo aburú tó sì ẹ̀yìn àti gbogbo ara lé yín ọlọ́run sábà ní ṣe bí ọlọ́run àbábẹ́ bẹ́ẹ̀ náà a kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ níkàlẹ̀ tí a jọ wá láti ìlú Ìbàdàn bẹ̀rẹ̀ látàpọ̀ ọ̀tún mi àwọn ṣe wa Dr. Ismail Abubakri ọlọ́run jẹ́ kẹ́mi ogun ọlọ́run bá ní ṣe dáadáa fún yín ọláàánú ọlọ́run tí wá dórí àwọn ààrẹ wa Alhaji wa Daud Esibi ààrẹ fún Jam'iyyati Ahlul Kitabi wa Sunnah tí wọ́n jẹ́ ti àwọn Ansar ọlọ́run bá ní jẹ́ kẹ́mi ogun o má jẹ́ ká burú ṣe ń gbà kọ̀ọ̀kan ọláàánú ọlọ́run àtàwọn ṣe wa náà àtàwọn bàbá wa tí wọ́n ń kálẹ̀ àwọn àmírù wa UMB ọlọ́run bá ní ṣe dáadáa fún yín ọlọ́run jẹ́ kẹ́mi ogun Alhaji wọlá níyàn mọ́sá jẹ́ kẹ́mi ogun má jẹ́ ká burú ṣe yín gbà kọ̀ọ̀kan gbogbo àwọn bàbá tí wọ́n wà kálẹ̀ náà ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà àti dórí àwọn bàbá wa tí wọ́n wà kálẹ̀ náà àti àwọn àmírù wa MSS nílùú Ṣẹ́yìn ọlọ́run jẹ́ kẹ́mi ogun má jẹ́ ká burú ṣe yín o ọláàánú ọlọ́run Alhaji wa Abdulwasi ọlọ́run bá ní ṣe dáadáa fẹ́yìn náà àwọn Alhaji wa Fagé Sanni ọlọ́run jẹ́ kẹ́mi ogun bá ní ṣe dáadáa fún yín àtọwọ́ bẹ́ẹ̀ fáwọn ìyá wa náà ọlọ́run jẹ́ ká burú ṣe yín o ìmí ọmọ yín náà mọ́sà sí dáadáa fún mi náà ọláàánú ọlọ́run tọ́ àbí ọlọ́run fún ìdílé yìí ọlọ́run gbogbo tí ń jẹ́ra aburú ọlọ́run má jẹ́ ó kàn yín mọ́ láíláí tí bá ń bẹ wájú ọlọ́run mọ́sà bá ní kùdánù ọláàánú ọlọ́run ní bá ń bẹ wájú ọlọ́run bá ní kùdánù mọ́jà burú ṣe yín mọ́jọ sọmọ yín mọ́jọ sí ìyàwó yín mọ́jọ sí dúkìá yín ọláàánú ọlọ́run bí àwọn àfáà ṣe ń bẹ̀rẹ̀ fún tí gbogbo jàmáà mùsùlùmí pátá lágbàáyé tá à ń bẹ̀rẹ̀ fún ìdájọ́ òdodo ẹ̀yin tẹ́ jẹ́ aṣáájú lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń fún lágbára nínú Islam ibi tẹ́ lu agbára yín sí leléyìí o ayé Al-Qur'an táwọn àfáà sọ fún wa pé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó lẹ́jẹ̀ la ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kò gbọ́dọ̀ mọ́ rí sí pé àwọn jẹ̀mọ́ kan ni tí bá ń wò pé àwọn jẹ̀mọ́ kìíní ni tí ó dákẹ́ tó náà lo agbára tọ́lọ́wọ́ bá àlékè ọlá fún ìjọ tiẹ̀ náà bá ṣẹlẹ̀ kò ní rẹ́nì kankan dìde sí o ọmọ ìyá ni gbogbo wa nínú Islam jẹ̀mọ́ Tabligh ọmọ ìyá kan ni wá jẹ̀mọ́ Ahlul Kitabi wa Sunnah ọmọ ìyá ni wá Islam náà ni gbogbo wa jọ dúró lé lórí abala bí tá a ti ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ yàtọ̀ ọ̀tọ̀ tó ní kálukú ń sọ pé orúkọ tiwa tá à ń jẹ́rè tá a fi ń ṣiṣẹ́ ẹ̀sìn níbi báyìí gbogbo wa pátá náà ni ká dìde sọ̀rọ̀ yìí bí àwọn èèyàn ṣe ń dìde wá látànà káwa náà dìde káwa kí ọmọ ìyá wa ẹni tí ó lè wà kó mọ̀ ṣàdúrà níbi tó bá wà èyí náà máa jẹ́ ìbẹ̀rù fáwọn ọ̀tá wọ́n máa jẹ́ ìbẹ̀rù fún wọn kò sí ẹni tí ń rí àwọn fọ́nrán tí wọ́n ń fọ́n káàkiri ayé nìsín tí ó ní mọ̀ pé ọ̀rọ̀ yìí ti kọjá ń tà ń sọ àbí ọlọ́wọ́ bá lè kí ọlá ọlọ́run bá ní fi fún ìsìláàmù lágbára ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn bàbá wa àgbàlá dàbí wọ́n lè tó pé wa ní kí wọ́n tọ́ wa bí wọ́n tó ṣe tọ́ wa yìí ọlọ́run tó ti gbé agbára dé fún ìsìláàmù nìyẹn bí wọ́n ṣe rò páwọn sí àwọn ẹ̀yà ẹlẹ́à yìí ọlọ́run tó ti ṣe ní tí ẹ̀sìn rẹ̀ ó tó fi fọ́n káàkiri àgbáyé nù àbí ọlọ́wọ́ bá lè kí ọlá gbogbo tí ń jẹ́ra burú ọlọ́mọjọ ṣẹlẹ̀ sí ìdílé ìmọ̀ ọláàánú ọlọ́run atẹ́nìkọ̀ọ̀kan wá tá a dìde wá tá a wá síbí bí àwọn èèyàn tí ó yẹ kí wọ́n dá sọ́rọ̀ ìbá wá kọ̀ tí wọn ò bá dá sí tí ó yẹ kí wọ́n gbégbèsè tí wọ́n ní ní kápá tí wọn ò ṣe tí wọ́n bá kọ̀ tí wọ́n sọ pé orí àbòsí náà làwọn wà kò lè Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ń bá wọn sàhábà sọ̀rọ̀ ó ní òun bẹ́ bá yín sọ ọ̀rọ̀ kan òun sì fẹ́ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ yìí dáadáa ẹ sọ dáadáa alákọ̀ọ́kọ́ lú ẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní owó ẹrú kan ò ní máa dínkù láyé nítorí pé ń ná sójú ọ̀nà Ọlọ́run ẹnìkan ló lọ ìwà ń ná sójú ọ̀nà Ọlọ́run bó ṣe ní kápá mọ́ tí ń ná nítorí Ọlọ́run wọ́n wá lówó yẹn wá tán àwọn èèyàn kan wá dìde wọ́n ní ó ti lè náwó jù ní
torí pé ń lọ sójú ọ̀nà ń fi ṣe sàrà fi ń ṣètọrẹ àánú lójú òyìn ọkàn rárá ẹ̀ lè gbọ́ láyé àti tí ọba náà torí ọlọ́run ló kù. ẹlẹ́ẹ̀kejì wàlá súlìmà abudun ìlà rọ̀fáàlláhu ìsà ó sì ní sábò síṣẹ́rù kan láyé àyàfi kọ́ba àlékí ọlọ́run fi ṣàgbéga fún èèyàn bẹ́ẹ̀. àwọn ọmọ ìpín tó ṣẹlẹ̀ yìí àgbéga lọ́wọ́ ó fi ṣe fún Islam, àgbéga lọ́wọ́ fi bá ní ṣe fún àlùfáà wa Abdulaziz Sulaiman. gbogbo ẹ̀ bá ní ìkápá kan tó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ yìí, tọ́lọ́ ń fún ní agbára kan tó yẹ kó lò lórí ọ̀rọ̀ yìí, ẹ lò ó. bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ bá lò ó, ọba àlékí ọlọ́run ṣiṣẹ́ rẹ̀ o yá padà dé ìdójútì fún ẹni tó yẹ kó ṣe tí ò ṣe. àfààní wa man kana sáfọ́dílé fàyẹ́bọ́kàl bí fọ̀díléhì ala qawmihi yustaghna anhu wa yusma. ẹni ọlọ́run bá fún ní ọlá kan tó nípò, à ń fi eléyìí bá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ lọ́yà sí wa fi ń bá yín sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ jẹ́ mùsùlùmí, gbogbo ẹ̀yin tọ́lọ́run fún nípò tẹ́ lówó lọ tẹ́ lọ́lá tẹ́ jẹ́ mùsùlùmí, ẹ mọ́wọ́ ọ̀rọ̀ yìí ràn o, ẹ mọ́wọ́ ọ̀rọ̀ yìí ràn o, agbára tọ́lọ́run bá fún yín lórí ẹ̀yin náà lò ó. ẹni tí ó bá wá bá tí lórí ọ̀rọ̀ yìí pé tọ̀ ẹ̀rọ ìsìláàmù lọ́wọ́ lórí ọ̀rọ̀ yẹn ṣe tọ́lọ́run fún yín kápá o, ẹ ń bá ní nǹkan lọ́dọ̀ tó yẹ kó fi rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ tí ò fi rẹ̀ ẹ̀sìn lọ́wọ́, tí ó bá yọ ọlọ́wọ́ bá àlékí ọlọ́padà lọ gbé sọ́dọ̀ ẹlòmíì, tí ẹni tí ò tó ẹni ìyẹn ó sì máa ṣe gudugudu méje àyà mẹ́fà tí àdé ìbú fún ẹni tó yẹ kó ṣe tẹ́lẹ̀. àbí ọlọ́wọ́ bá àlékí ọlá ọ̀rọ̀ yìí ibi tí ó lóore fún Islam láyé àtàlẹ̀kẹ́ àmọ́ ọlọ́mọ sábà ní gbé kabẹ̀ ọ̀dà ni ọlọ́run gbogbo àwa jẹ̀mọ́ ta wá láti sọ̀rí tá a ti wá àwa lọ́wọ́ láti ìlú Ìbàdàn, àwọn èèyàn wá láti ìlú Sẹ́ńbí náà káàkiri táwọn èèyàn ti ń wá láti jọ́ tọ́rọ̀ ti ṣẹlẹ̀, ọlọ́mọ sáà sẹ́ni kọ̀ọ̀kan wá lẹ́sọ̀ lóore ọ̀dà ni ọlọ́run ọ̀làkùnrin gbogbo jẹ̀mọ́ Islam ọlọ́mọ jẹ́ ó bàjẹ́, ọlọ́mọ sáà sàlékún agbára fún wa ọ̀lànà ọlẹ́ẹ̀kan sí bàbá wa Gbàládàbí ọlọ́mọ sáà jẹ́kẹ́mi wọn gùn ọlọ́ba ní sàlékún dáadáa wọn mọ́jà burú sí wọn gbà kọ̀ọ̀kan, gbogbo tí ń jẹ́ràn ìbànújẹ́ ọlọ́mọdé ò ṣe bàbá, gbogbo tí bàbá ó fi tí gbọ́ tí ó dọ̀kàn rú ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ láíláí ọ̀lànà ọlọ́run Allahumma anta amartana bi du'aik wa wa'adtana bi ijabatik wa qad da'awnaka kama amartana fa'ajibna kama wa'adtana ya sal jalali innaka la tukhlifu al-'ada subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu 'alal mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyil karim. English and Arabic staff audience, inshallah. Alhamdulillah, Samir alayhi wa salatu wa salamu ala nabiyil mursalin. It's unfortunate in one way, because we as human beings, more especially as a Muslim, Allah subhanahu wa ta'ala has deemed it that we will test you, your faith. So if we are testing you, how will you take it? The test, that means your faith, your iman. Allah subhanahu wa ta'ala hasn't made it categorically clear that what I'm going to test your faith is something good or bad. But if I test you, how will you stand for it? May Allah subhanahu wa ta'ala, this will be an act of faith to him and the Muslim Ummah as a whole. May Allah subhanahu wa ta'ala will continue to guide and protect you, your family, and the Muslim in general. Amen. We are representing Federation of Ahl Sunnah organizations in Nigeria here, under the leadership of Amir Sheikh Tajuddin Al-Adabi, Babalagbeni from Ibadan. The Federation of Ahl Sunnah organization comprises 33 different Ahl Sunnah organizations in Nigeria, not only Yoruba land. I'm an outsider that I'm speaking to you. I can hear the little you can converse in Yoruba. The beauty of Islam is that we are all one. That's what unites us. What touches him touches all of us. So this is a solidarity for Muslims. Don't think
it only concerns Sulaiman today. It may be either me or someone else, somewhere else. This is how we will stand up. To those concerned in the helm of our affairs, it's over to you. We are watching you and will be continue watching you, and will be continue praying to Allah subhanahu wa ta'ala to guide you right, so that you will be fair and justice should be carried out. Subhanakallah bihamdi tabarak wa ta'ala jaduk wa la ilaha ghayruk. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Ìkẹ́ Ọlọ́run bá sàlékún fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Lẹ́yìn náà, abá àwọn bàbá dúpẹ́, bàbá Fadilatu Sheikh Tajuddin Al-Adabi tí wọ́n jẹ́ president fún gbogbo Ahlus-Sunnah wal-Jama'ah pátápátá ní Nàìjíríà. Àmì Allah subhanahu wa ta'ala, mi gígùn àlàáfíà Ọlọ́run bá fi ta wọ́n lọ́rẹ. Ọlọ́run jẹ́ kan ṣe pẹ́ kan ṣe jìnnà. Ìdìde yín láti various locations tí ẹnìkọ̀ọ̀kan wá ti wá, inú wa dùn púpọ̀ láti wá bá wa kẹ́dùn tó ṣẹlẹ̀, torí pé a gbà wípé ẹ rí wa gẹ́gẹ́ bí ọmọ ìyá nínú ẹ̀sìn. Òun ló fa ìdìde yín láti wá bá wa kẹ́dùn lórí tó ṣẹlẹ̀ sí wa. Torí pé ìbànújẹ́ ni ó jẹ́ fún wa lọ́jọ́ tí ó jẹ́ ọjọ́ ìdùnnú, tí gbogbo wa tá ń yọ̀ tá ti mùsọ́ládé tí wọ́n ń dùn pé alhamdulillah pé Ọlọ́run tó ní kí ọdún yìí kó sojú ẹ̀mí wa. So ìgbà tá gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ó bà nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀, pàápàá jùlọ àwọn tó jẹ́ ẹlẹ́yà, ẹni tó wà nínú oyún tí wọ́n ń wọ́ nílẹ̀ẹ́lẹ̀ lórí staircase tó ga pẹ̀lú oyún, wọ́n padà fọwọ́ break ẹsẹ̀ ẹlẹ́yà yìí. Àtẹ́lẹ́yà tí wọ́n nà ní irin lórí, tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí sẹ́, tẹ́jẹ̀ bẹ̀rẹ̀ sí sàn. Ẹlẹ́yà tí wọ́n á dé police station bí wọ́n ti lọ report, ọ̀kan nú àwọn ọlọ́pàá tó ń sọ ń bẹ̀ pé ẹlẹ́yà in disguise nígbà tẹ́lẹ̀ yẹn faint kalẹ̀, pé ẹlẹ́yà ń pretend ni. So ẹ̀yin náà gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn. Meanwhile, ọ̀rọ̀ yìí nípìnlẹ̀ àwọn ọlọ́pàá ń bẹnu ẹni tó da ọ̀rọ̀ yìí rú débi tó dé yìí. Bákan náà àwọn àgbà kan tí ò tó lé wọ́n wà ní tó da ọ̀rọ̀ débi tó dé yìí ní community yìí. Ẹni tó jẹ́ chairman ilé rẹ̀ nílẹ̀gbẹ̀ẹ́ church mẹ́yẹn, àtẹnìkẹ́ni àtẹnìkejì wọ́n ní hospital síbẹ̀ yẹn bí tó ń gbé yẹn. Báwo lẹ́yìn fẹ́ lọ hospital níbi tárí owó tí ó wà, pẹ́pẹ́ iná ẹ̀lẹ́tì máa wá fọ́ ìlọ church yẹn láti máa pariwo lóru, kí sáriwo ọ̀sán o, ariwo òru là ń sọ o. Wọ́n wá gbé generator fún ẹni yìí nígbà tí ò bá sí náà ó lè rariwo yẹn pa, káwọn yẹn lè máa sùn. So gbogbo àbòsí yẹn a ti gbọ́, a dẹ̀ report sí ìtọ́yẹ ká report sí police station, ṣùgbọ́n àwọn ọlọ́pàá wọn ò take step rẹ̀ kan take lórí rẹ̀, wọ́n ṣàbòsí lórí rẹ̀. Ọ̀rọ̀ yẹn dọ́dọ̀ ọba sọ̀rọ̀ pé báwo lẹ́sẹ̀ máa disturb àwọn aládùúgbò, àwọn gbọ́dọ̀ gbariwo mọ́ aládùúgbò yẹn. So àfáàdẹ́ ṣe normal instrument táwọn náà ra, táwọn náà ń play rúkìá, wọ́n gbé ńlẹ̀ wọlé, torí pé ńgbà tán ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá, táwọn ọlọ́pàá ò rí solution ṣe sí. Àfáwọ̀ gbọ́dọ̀ instead of máa fi ariwo tí yín disturb mi, èmi ni ó máa play rúkìá, lọ́wọ́ pé mọ̀ pé rúkìá yẹn ni ò ní jẹ́ ń sùn, kì í ṣe ariwo tí yín. So ariwo àfáà padà bò tí wọ́n mọ́lẹ̀. Ìyẹn ń jẹ́ ohun tí ń dùn wọ́n pé ohun táwọn fẹ́ ṣe wọn ò rí ṣe. Tó fi wá di ọjọ́ ọdún, lẹ́yìn ìgbà tó bá ti dájọ́ bí oṣù méjì sẹ́yìn, ìpín kálukú ọmọ wà lálàáfíà, àfáà ti páàkì gbogbo instrument tí wọ́n wọlé, wọn ò play yẹn kan mọ́. Àwọn ò sì yé pariwo yẹn náà, àfáà sí wọn ràn. Meanwhile, ibi tí ọ̀nà wà lẹ́gbẹ̀ẹ́ ilé orí ilẹ̀ àfáà ni, tí n bá ṣe tán máa fẹ́ ká débẹ̀ ká lọ wo ibi tí pílà àfáà wà. Kódà foundation fẹ́ǹsì church yẹn ó ti kọjá ààyè rẹ̀ lórí ilẹ̀ àfáà ni wọ́n ṣe fẹ́ǹsì yẹn sí. Àfáà wa dé lọ́jọ́ ọdún, wọ́n gbẹ̀rẹ̀ síwájú ta wọ́n fẹ́ pa ẹran, wọ́n pa ẹran tán ẹni wọ́n sì lè kọjú ẹran sí church. Ó yẹ pé máa fà ní pé àwọn kọjú ẹran sí kíblà ni wọ́n kọjú ẹran sí, kìí bóyá wọ́n ń pè wọ́n kọjú ẹran sí ọkùnrin fẹ́ kọjú ẹran sí church for what. So bí ẹni ṣe pé àwọn ọmọ rẹ̀ nìyẹn tó jẹ́ sójà àtàwọn kọ̀lé wọn ṣe wá mọ̀sí pé wọ́n ń lo àfáà àtàwọn ẹlẹ́yà nìyẹn. Ó bà wá nú jẹ́ púpọ̀.
àtúnwá dúpẹ́ fọ́lọ́run ọba àlekè ọlá pé ọlọ́run ní kó wá kó sì lọ bẹ́ẹ̀ torí pé tó bá ṣe pé àwọn èèyàn bá gbọ́ lákòókò tí ìṣẹ̀lẹ̀ yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀mí ò bá sùn làwa ṣe ń dúpẹ́ fọ́lọ́run ọba àlekè ọlá pé a dúpẹ́ fọ́lọ́run bọ́lọ̀ sí ní kó lọ yẹn. ẹ wá rí ìgbà tá a fa wa lọ síìtù tán ẹran tá a fa pa kalẹ̀ òórùn ń pa àwọn èsì ń kùn wọ́n wá ní àbúrò àfa lọ́ọ̀bẹ̀ lọ́ọ́ tọ́jú ẹran ni ẹni ẹ̀rẹ́ tún wá débi wọ́n sun mu wọ́n lù wọ́n tún là lọ́bẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà o wọ́n tún là lọ́bẹ̀ lọ́wọ́ lásìkò ń dáwọ̀ pé sáwọn sọ́jà làwọn eléyìí àbí fake soldiers torí pé mi lérò pé kí sójà rú wà báyẹn so wọ́n tún là ẹni yìí wọ́n là lọ́bẹ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ ní orí náà yìí so ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani lọ́kàn jẹ́ púpọ̀ pẹ̀lú àwọn ohun tí ó ṣẹlẹ̀ yẹn ṣùgbọ́n tó adúgbò fọ́lọ́run ọba àlekè ọlá ọlọ́run ti ní kí ìgbésẹ̀ máa lọ gbogbo àwọn tí wọ́n sì gbọ́ tí wọ́n jẹ́ lókọlókọ náà ni wọ́n ti ń dá sí a sì rí pé àwọn kan wọ́n gbé àbòsí dìde nípìnlẹ̀ rí pé bọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ tán àfọyín tí ìkúrò lọ hospital tán ti wá tán tí wọ́n á ń bẹ̀bẹ̀ mo wá ní tó bá ti pa àwọn bàbá wa ni tọmọ wọn kan bá ṣe àìdá fẹ́nìkan níta wọ́n ní ẹ máa ń mú lọ àmọ́rí ohun tí wọ́n sọ nìyẹn wọ́n ní bá bẹ̀bẹ̀ torí pé wọ́n gbà pé àbòsí ló ṣe ohun tó sì yẹn ò dáa àfọwọ́ tí kò lọ síwítù ẹ ti ń bẹ̀bẹ̀ ẹ ti sáré lọ sọ́dọ̀ bàbá ìmọ̀ọ́mù ẹ ti sáré lọ sọ́dọ̀ àwọn olókọlókọ nínú ìlú pé ẹ dákun kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. so ló fi jẹ́ pé rìpọ́ọ̀tì apàdà ń kà wọ́n gbé jáde níjẹta yẹn inú wa dùn díẹ̀ lórí ẹ̀ pé tó ń tọ́ yẹ kẹ́ ṣe lélẹ́yìn nípìnlẹ̀ so kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa àwọn tí wọ́n wà ládùúgbò yìí ẹni tó jẹ́ chairman àdúgbò so òun lè kó ẹ̀dá tó dá gbogbo wàhálà yìí lẹ̀ torí pé nípìnlẹ̀ ọ̀rọ̀ tó bá yẹ kó ti mú ẹni lọ́pàá máa pariwo sáwọn èèyàn létí mo sáré pé mi náà lọ hospital ń bí àwọn patient mi náà ó sá sùn ṣùgbọ́n ọlọ́run lọ́mọ ohun tí ń bẹnu àníyàn gbogbo wọn pé pé àwọn tó wá ń gbé generator fún pásítọ̀ yìí níjọ́ tí ò bá síná so ọlọ́run bá kó ṣàánú wa àmì Allah subhanahu wa ta'ala ìdìde yín ọlọ́run ọba kó ṣe ní ìdíje alùbáríkà ọlọ́run tó sọ yín wá bá a sọ yín padà látàláfíà àmì Allah subhanahu wa ta'ala ọlọ́run kọrin ìsìláàmù sí la hawla wala quwwata illa billahil aliyyil azim. kí obìnrin bàbá wa pápá ìlọ tí ọ̀rọ̀ ti wá yìí pápá ìlọ tí ọ̀rọ̀ ti wá tí ẹ ti dìde lọ́dọ̀ bàbá mi ní Ìbàdàn bàbá wa Sheikh Tajul Lágbèní ọlọ́run kó bá lọ́rẹ̀ bàbá mo fẹ́ bẹ gbogbo àwa àfà mo kéré púpọ̀ láàrin yín àmọ́ náà mi dùn pé àsìkò tèmi wáyé mo bá ààyè tó dáa mo bá wọn pàdé a fẹ́ kí àwọn bàbá wa èèyàn àfà wa ká bá gbé òfin kan dìde àwa tá ó gbà á gbà àwọn tí ò ní gbà ò ní gbà níjọ́ tá níbi tí ń ṣe dáwà rẹ̀ ní àwọn ará wọn tí ó gbà ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pàwà tá a gbà lápọ̀ inshallah wa nahnu ghalibun àwa tá a sì gbà náà láàmọ́ borí àwọn òfin tó di ẹlẹ́yà tí ó máa jẹ́ backup nínú ṣẹ̀ríà àwa Islam ní láti gba òfin kan àwọn tó sì lè gbà òun náà ni àwọn bàbá wa tí ẹ ti pàṣẹ wọn wáyìí láti Darul Fashion à ń bẹ gbogbo èèyàn àfà wa ẹ bá wa jíṣẹ́ pé ọmọ kan ó béèrè fún òmìnira o òmìnira tó dáàbò bo àwọn ẹlẹ́yà bí mi náà ṣe wá ń ṣe ọkọ̀ ẹlẹ́yà ni mí ẹlẹ́yà méjì mo sì fẹ́ àpáàtì pé mo nífẹ̀ẹ́ Islam àpáàtì pé mo nífẹ̀ẹ́ súnà àpáàtì pé mo tún wá nífẹ̀ẹ́ àwọn àfà wa tó fi dórí àwọn bàbá wa tí ẹ ti ara wọn dìde wáyìí mo nífẹ̀ẹ́ tí ń jẹ́lẹ̀ àkópọ̀ jù pé kété mi bá ń lọ títí tí ń bá rí pé ẹlẹ́yà fa èrò máa gba èrò lọ́wọ́ wọn kò dẹ̀ sí ẹlẹ́yà tí ń bá ti gbé mọ́tò mi kò sí ẹlẹ́yà tí mo fẹ́ pàdé nínú mọ́tò máa sanwó wọn mo regard mo dey respect ẹlẹ́yà because mo believe pé tí n bá ti rí ẹlẹ́yà kan nínú mọ́tò ìyàwó mi náà ti wá nù wọn nìyẹn so I need the backup fáwọn ẹlẹ́yà púpọ̀ jù eléyìí ní ìsìn ó béèrè òfin gidi tààrà tí ẹ̀yin bàbá wọ́n bá wa ṣiṣẹ́ lé lórí ẹ bá jíṣẹ́ fún àwọn bàbá tí wọ́n bá wa ṣiṣẹ́ lé lórí òfin tó bá mú wá lórí àwa ó gbà àwa náà pẹ̀lú yín náà ni àwa pẹ̀lú bàbá lámúnigun náà ni àwa pẹ̀lú bàbá Agbéni náà ni kò sí tẹ́ ẹ mú wá lọ́hùn tá a gbà tí ò bá wa lára mu alùsùnà wa jàmáà náà làwa náà jazakumullahu khaira kọ́lọ̀ ń jẹ́ balẹ̀ dáadáa èmi náà bí mo sì ti pàdé yín lónìí inshallah màá tún rẹ́gísítà kún
màá tún rẹ́gísítà kí n tún máa jẹ́ alùsọ́nà wàlíjà máa Darul Fashion inshallah màá tún rẹ́gísítà torí pé kò sí tó wù mí kọjá n ti jẹ́ mímọ́ lẹ́yìn mímọ́ kéèyàn ṣe mímọ́ subhana rabbika rabbil izzati amma yasifun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Na mo kí gbogbo ọmọ ya pé jazakumullahu khairan fi dunya wal akhirah. Dẹ̀ kí bàbá wa lágbèéní. Alhamdulillah pé inú mi dùn àti àwọn jẹ́mẹ̀ tí mo rí torí pé orí mídíà mo ti máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn but alhamdulillah pé ohun tó ṣẹlẹ̀ sí mi lọ mi ti rí bí pé ìbànújẹ́ ni but àwọn ẹni tí mo rí ó ti jẹ́ ìdùnnú fún mi pé Ọlọ́run jẹ́ kí wọ́n ti dáṣẹ̀ wọnú ilé mi pé níbo la ti fẹ́ pàdé gan tẹ́lẹ̀ tí ó bá ń ṣe kí bóyá nǹkan báyìí mo ti rò pé lágbọ́ Ọlọ́run bá ní pé àjọ máa ra ní ìjọba lòkè àmọ́ náà ni wàá mọ̀ pé Ọlọ́run máa mú ẹsẹ̀ wọn wọ inú ilé mi so mo dẹ̀ kí ṣèkì wa Yusuf Adi because àwọn gangan ni Ọlọ́run ló ń sábà bí ọ̀rọ̀ yìí ní àtilẹ̀ ọjọ́ tí àwọn pásítọ̀ yìí kọ́kọ́ arrest mi báyìí so àwọn ni mo pè àwọn ló sẹ́ndì lọ́ọ̀yà kan sí mi ní pé kó wá bá mi ní station ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Júmà so ni ẹnìyẹn ló dúró fún mi ọjọ́ tí àwọn ọlọ́pàá sọ pé àwọn máa tì mí mọ́lé ẹnìyẹn ló bá wọn fà á pé kò sí nǹkan tó jọ so ẹnìyẹn ló padà stand fún mi láti padà sanwó bẹ́ẹ̀lì wọ́n sọ pé tó dáwọn ọlọ́pàá sọ fún mi pé ọjọ́ Friday lọ́jọ́ yẹn wọ́n ní pé kò sí ọ̀gá àwọn láràndì pé àwọn ò lè release mi tó fi máa dé Monday tó ga àwọn bá tó máa dé so but ẹni tí wọ́n send sí mi yẹn òun lọ́lọ́run ló ní sábàbí tí Ọlọ́run fi pé a fi kúrò níbẹ̀ so láti gbà yẹn etí wọn ò di sí ọ̀rọ̀ yẹn kó tó di pé kábíyèsí ìlú wa òun náà dá sí kábíyèsí gbìyànjú lọ́jọ́ yẹn kábíyèsí rọ̀ wá ó dẹ̀ rọ̀ òun náà pé ká ní sùúrù fún ó fi ra àwọn kinní tí ò ń jẹ́ kí ariwo máa jáde ní inú church pé kó gbé sínú church so ó dẹ̀ padà déwájú kábíyèsí pé òun ò ní owó tóun lè fi rà kábíyèsí dẹ̀ sọ fún pé tó bá tí ló tó lè fi rà ó lọ yọ máikífóònù ẹ sílẹ̀ pẹ̀lú spíkà ẹ yọ sílẹ̀ títí tí kò fi lè máa disturb àwọn ará àdúgbò mọ́ wallahi ilẹ̀ azim ọjọ́ kẹta ọjọ́ yẹn ló tún bẹ̀rẹ̀ ariwo padà but alhamdulillah kí bó ṣe ń pariwo yẹn mo máa ń fọ́ọ̀dẹ̀ sí ìkọlábàálù pé láti gbé kí wọ́n máa wò ó pé èmi ń ṣe aláṣejù o so pé ẹni yìí gangan ní aláṣejù o tí wọ́n dẹ̀ rí àwọn nǹkan yẹn so àwọn yẹn gbìyànjú ẹ sálẹ̀ bàbá wa imam tó jẹ́ ìmáàmù ìlú Ìṣẹ̀yìn so wọ́n gbìyànjú so àwọn àjọ nàkọ́mí àwọn náà dẹ̀ wà ní àná so àwọn náà wọ́n ṣe gbìyànjú tó pọ̀ àwọn náà rí gbogbo ẹ̀ so gbogbo yín ni mo kí gbogbo ọmọ ìyá ni mo kí pé jazakumullahu khaira but nǹkan tó pàtàkì tí mo fẹ́ jù náà ni pé ìdájọ́ òdodo òun ni èmi fẹ́ torí pé bí wọ́n ṣe na èmi tán ṣe fọ́ mi nìkan lórí so bẹ́ẹ̀ náà ni wọ́n fọ́ ẹlẹ́yà mi nìkan lórí bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fọ́ àbúrò mi nìkan ẹni tó dẹ̀ jẹ́ màmá mi wọ́n gbá màmá mi ní etí so wallahi ilẹ̀ asin torí gbogbo nǹkan yẹn náà ṣe lọ́jọ́ yẹn but kò sí àwọn ẹnì kankan but alhamdulillah pé Ọlọ́run kára kí bí ó ṣe lọ nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni pé ó ti máa ń tẹnu mọ́rọ̀ kan tí mo gbọ́ fẹ́ràn kan tí mo gbọ́ níjẹta tí Ọlọ́run fẹ́ ta church tó ń bá ìkan nínú àwọn àyímọ̀ wa sọ̀rọ̀ níṣẹ́yìn mi báyìí so káyẹn má tẹ̀ lọ́rọ̀ yẹn ìdí tí mo fi ní kọ́ má tẹ̀ lọ́rọ̀ yẹn ni pé kò ẹsẹ̀ sọ níjọ́ ta wà ní mítìn ní fún rìkọ́ọ̀dù ọjọ́ tó lóun fẹ́ tà ní mítìn ó wà lọ́wọ́ mi tó lóun fẹ́ tà ó sọ ní mítìn lọ́jọ́ yẹn pé òun ò pé bóyá kóun tabẹ̀ yẹn so kóun lọ kọ́ kìíní síbòmí tó lóun rí pé bóun ṣe rí àáfà yìí ni pé ó rà pé àáfà ẹni tó ń wá pìsì ni so pé òun fẹ́ tà so ẹni tó dé chairman wa àti igbákejì rẹ̀ bàbá Adésopé tó ń si ojú àwọn náà àti secretary àwọn náà ní kó padà níbo ló gbọ́ pé wọ́n máa ń talé Ọlọ́run so wàláì wọ́n sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀ wá recorded so ó dẹ̀ wà nínú kíní wa náà níbi tí mínítì wa tá à ń kọ ọkọ̀ ọgbẹ́ sílẹ̀ kó tó di pé ẹni tó jẹ́ secretary wa ìyẹn wà ní ẹni tó jẹ́ sọ̀fíọ̀ kan wà òun la fi padà sí chairman ẹni yẹn wà ní àjì ẹni yẹn ló wá ẹ̀ṣẹ̀ dìde pé ẹ jẹ́ ká ṣe kíní yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwàlá lẹ́ ń wo tẹ́ ń wá yìí kó tó di pé wọ́n ṣàtún ṣe kíní wọ́n tún dá ọgbọ́n so ọmọ rẹ̀ tó ẹ̀ṣẹ̀ wá yìí tó wà náà mi tó ná àwọn ẹlẹ́yà yìí wallahi ilẹ̀ asim ní December lóru ó ti wá tó wá kà mí mọ́lé lóru wàláì ó dẹ̀ wà recorded gbogbo record yẹn ló wà táwọn yẹn bá fẹ́ rí a máa fún wọn lóru ló wá kà mí mọ́lé ìgbà tó dẹ̀ wá kà mí mọ́lé lóru yẹn ní 12:19 kan ní táìmù yẹn lọ́jọ́ yẹn mú láti ṣe kíni mú láti lọ sí police station láti lọ rìpọ́tù fún àwọn ọlọ́pàá ní pé ẹni báyìí sójà ni ó wá kà mí mọ́lé o tó wá ìgbà tó dé ó sọ fún mi lọ́jọ́ yẹn torí pé àwọn play wọ́n pé December time wọ́n já ń dá wọn pariwo lóru yẹn so èmi náà ń play rúkìá ìgbà tó dé ó láti máa gbá
géètì báyìí ó wọnú géètì báyìí ó ń gbá ilẹ̀kùn gbàgbàgbà wallahi ọ̀rọ̀ tí mo sọ tí máa kọ́kọ́ náà bó bínú sí mi ó ń gbá géètì tó ń gbá gbàgbàgbà báyìí pé kí n pa kíní yẹn mo pàrọ̀ yóò sí lójú ní pé kí ló ṣẹlẹ̀ ó ní kí n pa kíní yẹn mo nítorí kíní ó ní kí n pa mo sì jáde sí nìyẹn gbà tí máa jáde sí ó ti bọ́ sí ìta ń báyìí ó ti wọnú chọ́ọ̀chì lọ mo á dò síta ń bẹ̀rẹ̀ lẹ́nu géètì ọ̀dọ̀ mi mo wá ń pariwo pé kí ló mé tó fi sọ pé kémi pa ohun tí mi ń gbọ́ yẹn nígbà tí ẹ̀yin náà ń pariwo disturb èmi náà ní ládùúgbò tẹ́ ń dá wa láyé ládùúgbò mo sọ bẹ́ẹ̀ fún lọ́jọ́ yẹn but àwọn èèyàn ò jáde sí mi ìyẹn lóru so mo láti kí ni mo gba station lọ lóru yẹn mo dẹ̀ lọ rìpọ́tẹ̀ fún àwọn ọlọ́pàá wọ́n gba statement mi wọ́n dẹ̀ gba orúkọ ẹ̀ náà sílẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé ohun tí mò ń sọ yìí mo rìkọ́ọ̀dù ẹ̀ ó wà lọ́wọ́ mi wallahi mo pa àwọn ọlọ́pàá máa jọ́ kejì pé àwọn máa arrest ẹ̀ ni àwọn ọlọ́pàá wọn ò arrest ẹ̀ rárá wọn ò dẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ náà ni Barrister Olóhùn Jayé ó ti tó bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́ni tó ṣe competition sí police station àti area command ó kọ́pì ẹ̀ káàkiri ní pé kí wọ́n dìde sọ̀rọ̀ yẹn wàláì ẹnìkan kan ò dìde sí kò sí force kankan tó pè wá lórí ọ̀rọ̀ yìí àwọn ló jẹ́ kí ọ̀rọ̀ yìí kó fọ́jú pọ̀ débi tó dé yìí so tó máa sọ pé òun fẹ́ tà nísìn tó ń sọ yẹn so ọ̀rọ̀ ihun tó ti bàjẹ́ ṣé mi tẹ́ pé inú ìbànújẹ́ la wà àti àwọn ẹbí mi ṣé náà ló wá máa sọ pé òun fẹ́ ta bẹ̀yẹn nísìn títà bẹ̀yẹn só wúlò mọ́ nígbà tó ti kó àwa sínú ìbànújẹ́ ṣe bórí mi leléyìí so bí àwọn ẹlẹ́yà mi leléyìí so tí wọ́n tó bá fẹ́ ṣe sí so ìdájọ́ òṣèlú ìdèmí sáfẹ́ kọ́nà bá kó kún àwọn bàbá wa lọ kọ́nà jẹ́ kárí wọn pẹ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Ó kí gbogbo ẹ̀yin bàbá wa. Jazakumullahu khairan. Allah bá wa san yín ní ẹ̀san olóore o. Láyé àti yaumul qiyamah. Ẹ ṣé ẹ kú dìde wa. Tí a kàn ń fẹ́ látọ̀dọ̀ yín torí pé tá bá tún ní ká máa sọ̀rọ̀ a lè sọ mọ́ wọ́n ti sọ gbogbo nǹkan tá a fẹ́ sọ. Nǹkan táwa kàn fẹ́ ní ìdájọ́ òdodo because wọ́n jẹ wá níyà tí ò kéré. Wọ́n fìyà jẹ wá gan ó ti pọ̀ jù. Nǹkan tí a rí rí ni nǹkan tó ṣẹlẹ̀ sí wa yìí kò ṣẹlẹ̀ sí èèyàn rí lẹ́gbẹ̀ẹ́ mi débi pé yóò wá ṣẹlẹ̀ sí mi. Ó bani nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn fún wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kí ìyà ìjẹ wá gbé. Ẹ má jẹ́ kí ìyà ìjẹ wá gbé pàápàá jù lọ. Ìdílé Sulaimon yìí in fact embarrassment yẹn pọ̀ látọ̀dọ̀ àwọn kèfèrí. Ó ti pọ̀ jù. Kíni yẹn ti pilẹ̀ tipẹ́tipẹ́. Wàá mọ̀ pé ibi tó máa padà fọ́ sí leléyìí. So ibi tó fọ́ sí yìí náà ó sì wá dá. Ọlọ́run kó kún yín lọ́wọ́ láti gbèjà wa. Ọlọ́run kó bá kún yín lọ́wọ́ láti gbèjà Islam. Ọlọ́run kó jẹ́ ká bá níbi tó lérè. Jazakumullahu khairan. Salamu alaikum. Ẹ ṣé Ọlọ́run ràn yín lọ́wọ́. Ọlọ́run ràn yín lọ́wọ́. Ọlọ́run ní gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín o. Ọlọ́run san yín lẹ́san rẹ̀ o. Ẹ dákun ẹ ràn mọ́ mi lọ́wọ́. Orí t'Ọlọ́run àti t'Ànábì mọ̀mọ́. Ẹ ṣàánú wa. Ọlọ́run san yín lẹ́san rẹ̀ o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Adá ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. A kí ẹ̀yin tí ẹ wá ní àti ẹ̀yin odi. Ọlọ́run ó san yín lẹ́san ní ayé àti ìjọ́ gbéǹde àlùkìámọ̀. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kíní yìí kò degenerate into full conflict. Torí wípé ńgbà tí ìṣẹ̀lẹ̀ tí a gbọ́ a bẹ̀rẹ̀ sí ní pẹ̀tù sáwọn èèyàn lẹ́mìí. A pẹ̀tù sí wọn lọ́kàn pé má jẹ́ ká react torí pé àwọn kankan máa ń ṣẹlẹ̀ tó pé ohun tí ó padà jáde ń bẹ fún mùsùlùmí oore ni ó jẹ́ a sì nígbàgbọ́ pé ohun tó ṣẹlẹ̀ yìí oore ni ó padà jẹ́ fún wa tó àwọn tó jẹ́ sábàbí tí nǹkan yìí fi ṣẹlẹ̀ lẹ́yìn pé wọ́n gba ẹ̀san ní ọ̀dọ̀ Ọlọ́run ní ayé àti ìjọ́ gbéǹde àlùkìámọ̀ àwọn náà padà máa rántí ọjọ́ yẹn tí wọ́n máa pé àwa lọ́lọ́run fi ṣe kòńgẹ́ oore wọ́n embarrass yín wọ́n humiliate yín wọ́n fìyà jẹ yín ṣùgbọ́n inú yín ó bàjẹ́ tó bínú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́yìn ọmọ ṣe bàjẹ́ torí wípé ihun tí wọ́n fi kàn yín ẹ̀yin kọ́ ni wọ́n fi kàn Islam ni wọ́n fi kàn ẹni tó bá wá lówó ẹ̀sìn lára inú rẹ̀ máa bàjẹ́ lójoojúmọ́ ni ṣùgbọ́n bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí wàláhì ẹ padà dúpẹ́ fọ́lọ́run ni ẹ padà torí pé
ohun tí wọ́n ń ṣe yìí kìí ṣe pé wọ́n kàn ṣe ní òwú kùsùkùsù dá wáíwáí. Nígbà tí ẹnìkan pè mí láti Senegal lórí ọ̀rọ̀ yìí, man, alhamdulillah, kíní ìṣẹ̀ṣẹ̀ ń dojú ẹ̀ báyìí. Throughout the world ní kíní yìí ti dé. Nǹkan yìí Ọlọ́run fi gbé àgbéga ńláńlá kan bá ìsìláàmù ni. Tẹ́pẹ́ yìí gan máa rántí humiliation tí wọ́n ṣe fún yín pé àdúpẹ́ pàwàlà jẹ́ sábàb tí nǹkan yìí fi ṣẹlẹ̀. But nǹkan tá kan fẹ́ ká mójútó ni wípé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ta ti kọ́, àwa láìkì wàhálà lọ́nà ẹ̀tọ́, aláìkì ká máa fa wàhálà ní ọ̀nà ẹ̀tọ́, torí wípé ẹni tí ò bá lè fa wàhálà lọ́nà ẹ̀tọ́ lórí ààrẹ túmọ̀ rẹ̀ náà nìyẹn, lórí ààrẹ yóò dẹni ìgbàgbé. So kéèsì táwa bẹ̀rẹ̀ yìí a ti envisage pé tó bá padà yá àwọn kan ó máa já wípé ńgbà wọn tí a ń bẹ̀bẹ̀ yìí náà ń kọ́ bí ìdínláì àgbà abẹ nígbà àní gbà òdodo la fẹ́. Náà lẹ́nu gbà tá a ti bẹ̀rẹ̀ yìí àwọn tá a expect a rí ẹnìkan tó pé a expect tó pé tálíkà ọlọ́run ni 400,000 naira ló gbé kalẹ̀, tálíkà ọlọ́run ni téèyàn expect ẹni téèyàn máa ń fún ní nǹkan ni, ṣùgbọ́n gbà tó gbọ́ pé báyìí 400,000 naira ló gbé kalẹ̀. So ní nǹkan tá à ń try láti sọ ni pé tí ẹ bá padà dé ọ̀hún tọ́ra àwọn èèyàn tí ó dìde sọ̀rọ̀ yóò pọ̀ bí idinillah. Ẹjọ́ torí ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí pé àwọn asbáàbù tá a máa lò fún ẹjọ́ yìí rẹ̀mí ẹjọ́ yóò gún o ila masha Allah. So ẹjọ́ ẹ bá wa ṣiṣẹ́ ní orí rẹ̀, ọlọ́run ràn wá lọ́wọ́. Assalamu alaikum. Naam, bismillah, alhamdulillah, salatu wa salam ala rasulullah. Adúpẹ́ pọ̀ fún ọlọ́run. A ṣàdúrà ṣùgbọ́n abalabi kan wà tí gbogbo wa ń pẹ́lẹ̀. Torí àwọn tí wọ́n wá na Àfáà Sulaiman Abdulaziz àti àwọn ìdílé wọn, àwọn kan wọ military dress. Ọ̀rọ̀ yìí mo fẹ́ fi àsìkò yìí a fẹ́ fi rọ àwọn journalist tí wọ́n máa sọ pé àwọn investigative journalism àwọn ń ṣe kíní kan àwọn ń ṣe kíní kan pàápàá jọ ní South West yìí. Àkíyèsí ni pé tí nǹkan bá fì sọ́dọ̀ àwọn mùsùlùmí wọn ò kí ń ṣe dáadáa tó, kí wọ́n gbìyànjú eléyìí kí wọ́n fẹ́ lè proof wa wrong kí wọ́n ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe. Bákan náà gbogbo iléeṣẹ́ ológun kórúkọ wọn mọ̀ bàa bàjẹ́, ó dàbí ẹni pé àṣàwọ̀ tí ń wọnú iṣẹ́ ológun. Kẹ́yìn kan dédé máa wọ military dress lọ síbi tó ti fẹ́ lọ jà, ibi tó ti fẹ́ lọ sin owó, ibi tó ti fẹ́ lọ ṣe nǹkan kan báwọn yẹn, ó gbà kíyèsí. Torí gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń hàn àwa tá a wà lókèrè tá a rí, à ń rẹ́ni tó wọ aṣọ bí ọmọ ológun. Ṣọ́mọ ológun ni wọ́n ń tòótọ́ tí wọ́n lọ ká ẹni tí ń sọdún nínú ilé ẹ̀ jẹ́ẹ́jẹ́ mọ́lé. Ibẹ̀ yẹn ń fẹ́ àmójútó gan dáadáa. Ọlọ́run o, a bẹ̀ ọ́, ìlú wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ìlú wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́, ìlú wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Tí n bá sọ pé kí ìlú wọn má bàjẹ́ kí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà má bàjẹ́ ni mò ń wíhun. Ọ̀yọ́ state Ọlọ́run má jẹ́ ó dàrú, Ọ̀yọ́ state Ọlọ́run má jẹ́ ó dàrú, Ọ̀yọ́ state Ọlọ́run má jẹ́ ó dàrú. Ìlú Ìṣẹ́yìn Ọlọ́run dákun jí ó tòrò, ìlú Ìṣẹ́yìn Ọlọ́run jí ó tòrò, ìlú Ìṣẹ́yìn Ọlọ́run jí ó tòrò. Gbogbo wa ní orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run fi wá lọ́kàn balẹ̀. Gbogbo àwọn tí máa ń fi òkùnkùn bójú ṣiṣẹ́ bí tí wọ́n wàá máa sọ àwọn míì lẹ́nu, àwọn tí máa ń ṣe aburú tí máa ń fi ìwà dáadáa bójú tí wọ́n wàá máa fi sọ àwọn míì lẹ́nu, Ọlọ́run jẹ́ káṣírí wọn máa tú. Àkànlábala àṣírí tútù lélẹ̀ tá a rí. Gbogbo àwọn àgbààgbà tí wọ́n ní wọ́n ń sáré kiri mu, èyí tí ń bá ń sáré kiri pẹ̀lú àníyàn tó dáa Ọlọ́run bá ní kẹ́ wọn. Àwọn tí ń bá ń sáré kiri nítorí àbòsí kí wọ́n lè tún ṣeṣẹ́ bí wọ́n ń jọ́ mìíràn, ìtorí arẹ́tẹ́lẹ̀ mi ń sá kiri nìyẹn.
ìmúnilọ́wọ́lẹ̀ fìyà jẹni làwọn kan ń sáré ẹ̀kẹ́ jẹ́ ká kíyèsí bẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ lè lú ẹ kíyèsí dáadáa àwọn kan bẹ wọ́n ń bẹ̀bẹ̀ kiri kí wọ́n lè bọ́ lọ́wọ́ eléyìí tó bá tún dọjọ́ mi kan lè tún ṣe aburú tó le jù yín lọ ọlọ́run ọba dákun bá ní mọ́ tú wọn láṣìírí bàbá wa tí wọ́n rán wa wá síbí àwọn sheik wa Tajudeen Al-Adabi bàbá náà ọlọ́run àlàáfíà tó péye ọlọ́run bá ní fún wọn àlùbáríkà ara bàbá ọlọ́run dákun jẹ́ ó pọ̀ sí àlùbáríkà ara bàbá ọlọ́run dákun jẹ́ ó pọ̀ sí má fi gbogbo àwa tá à ń tẹ̀lé wọn wọ́n fi wá dà wọ́n láàmú má fa àwọn náà dà wọ́n náà láàmú adúpẹ́ pàwọ́ wà nínú ẹ̀sìn tó létò tí ò bá ṣe pa wà nínú ẹ̀sìn tó létò ni táwọn àgbààgbà mú wa lọ́wọ́ lẹ̀ ni ní táwọn wí kọ́là bá máa wí ṣùgbọ́n ìsìláàmù ti létò alihamudulilayi ọlọ́run jẹ́ kí gbogbo ojọ gúnlẹ̀ dáadáa bẹ̀ látòrí bàbá wa tó dórí àwọn olórí gbogbo ẹ̀ka tí wọ́n wà káàkiri nàìjíríà ọlọ́run ò máa bá ní ṣàlékún ìtọ́sọ́nà fún wọn máa ṣàlékún ìtọ́sọ́nà fáwọn èèyàn wa náà ọ̀ndàkùn ìyà yìí mọ́jì ó jẹ àfáàyà àti islam mọ́jì ó jẹ gbé bá ní fi dópin ètekéte táwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù tí wọ́n máa dá ní gbogbo ọ̀nà ọlọ́run bá ní fi sòpin fún wọn ètò nípa ọmọ mùsùlùmí ní ó fẹ́ borí tí ẹni tí èsì mùsùlùmí sọ pé kò gbọdọ̀ borí ọmọ mùsùlùmí ní ó fẹ́ kírun tẹ́ni tí èsì mùsùlùmí sọ pé kò gbọdọ̀ kírun nígbà tọ́lọ́run ọba tó dá wa gan ṣe gbogbo orí ilẹ̀ ní ààyè kírun fáwọn mùsùlùmí tí èèyàn lásán tí ń tu sí ń tọ̀ tó yẹ pé ń jọ́ kan tí ń bá ń bẹ lónìí tí ò ní sí mọ́ lọ́la tí ó wà mọ́ ṣèdíwọ́ fún wa mùsùlùmí ní ó sọ wípé ìtọ́lọ́run tó ní ká ṣe bánàbí ṣe júwe fún wa nìkan là á ṣe ṣe tẹ́yìn ó sọ pé táwọn kan wà sọ pé dandan àfi káwọn ọmọ ṣe bó ṣe wú àwọn eléyìí báyìí tó gẹ̀ ọlọ́run mọ́sálá ìgbádùn wa bá ní fojú alábòsí hàn ní gbogbo ààyè ìgbà bí wọn bá ti ń dètè wọn ọlọ́run ètè tiẹ̀ tètè jẹ́ ọmọ ju tí wọn lọ kí wọ́n sì mọ kásìrí wọn sì mọ tú gbogbo àwọn tí wọ́n bá ṣe dáadáa tí wọ́n dúró tí ọ̀rọ̀ yìí lọ́nà tí ó fi mú àlàáfíà wá ọlọ́run bá ní dúró táwọn náà ọlọ́run dúró ti gbogbo wa náà o jẹ́ a lè ṣe sùúrù níbi tó bá yẹ ká ti ṣe sùúrù ọlọ́run jẹ́ a lè ṣe sùúrù níbi tó bá yẹ ká ti ṣe sùúrù ọlọ́run jẹ́ a lè ṣe sùúrù níbi tó bá yẹ ká ti ṣe sùúrù níbi tí ò bá yẹ ká ti gbà ìyànjẹ ọlọ́run jẹ́ a lè kọ̀ ọ́ fún wa ní kápá ká lè kọ̀ ọ́ ọ̀lẹ́ni wa ọlọ́run mọ́sálá ìró wa lágbára ọ̀lẹ́ni wa ń lu ìyọ́ ọlọ́run dákun ró wa lágbára gbogbo àwọn tí wọ́n bá lágbára tí wọ́n máa fi jẹ gàba lọ́nà àbòsí lórí àwọn ìbánisọ̀ wọ́n dọ̀lẹ́ ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-azim.